lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. ọ̀rọ̀ pé béèyàn bá kí ó ládàbíyà bí ọba múra ilé kí ó bàbá rẹ̀ ó tù ú bò kúrọ̀. Àdàbí ìṣẹ́rí fi jẹ̀mí mọ̀kánì wàbí ìsàbíkọ̀ lákàtú làzàmánì. Imam Málíkì ẹ̀rí àfáà tó ẹ̀rọ ọlọ́run tó wí bẹ́ẹ̀ àfáà wòlí ọlọ́run tó dákùdò kólẹ̀ wòlí ọlọ́run tó wí bẹ́ẹ̀ ó ní torí. Allah. Wallahi ó ní torí. Àdàbí màrí kọ́bílà ta'allumi awwalan. Tọba fẹ́ mọ̀ tí wọ́n ń pè ládàbíyà èmi lè sọ fún ọ pé ọba dọ́dọ̀ mi Abdulrazak àdúrà àgbà ọmọ tí wọ́n ń pè ní àdàbíyà. Fawqa al-ulumi wa dhabi kulli ma'ani. Àwọn tí wọ́n ń pè ládàbíyà làwọn tó ṣe wípé kò ní sí ọmọ nílé àfá wọn ọmọ kò ní sí ilé àfá wọn gbogbo tí bá ń bẹ nílé àfá àwọn àfá ni. La ilaha illallah. Nínú ọ̀ràn àdàbíyà kò sọ ọmọ nílé àfá wa gbogbo ẹni tí mẹ́ńbẹ́ àfá wa náà. Àdàbí ìṣẹ́rí fi jẹ̀mí mọ̀kánì. Àwọn tí wọ́n bá fi nǹkan kan ròyìn mi pẹ̀lú pé àfá àdúrà àgbà dúró àfá ọmọ iye ibi tí mo ti dúró ni. Allah. Mo dúró nílé Sókótó ara Àjàgún sì sọ mí lẹ́nu. Akramakumullah. Ọ̀wù ó ti kó kẹ́wú bẹ̀ náà lọ ni. Tọ́ gbogbo àtìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Iwájú nílé Sókótó ọ̀hún wà ní ó sì máa wà pẹ̀lú ògo Ọlọ́run. Àdàbí ìṣẹ́rí fi jẹ̀mí mọ̀kánì. Bẹ́ẹ̀ mo dúró dílé Àlájì àgbà. Kò sí kankan tí ń bẹ nínú ẹ̀jẹ̀ mi tó ju Àlájì àgbà lọ. Wàbí sàbíkọ̀ lákàtú làzàmánì. Bàbá sọ̀rọ̀ pé ìyẹn dúró dúró tèmi ẹsẹ̀ bíi tí ẹ̀rọ òsì nìkan. Pírísìpù mi ni pírísìpù pé ibi tí mo bá wà yín dùn bẹ̀ yányán. Allah. Mo dúró ti ilé ọba àlọ́run débi pa jìyà nítorí ẹ̀. Ayyakumullah. Táwọn èèyàn sọ pé kí ni wọ́n gbé fún ilé ọba tó báyìí èyí ṣe kí ló dé. Àwọn ẹ̀jẹ̀ Mustapha náà rí. Akramakumullah. Ṣé àwọn àgbà gbogbo tí wọ́n bá sọ̀rọ̀ dídúró. Lẹ́yìn àwọn máa jẹ́ tí mo bá ti ní mo dúró tí ń tèmi èmi ọ̀run ṣe báyìí mo dúró náà ni. Àdàbí ìṣẹ́rí fi jẹ̀mí mọ̀kánì wàbí sàbíkọ̀ lákàtú làzàmánì. Àdàbíyà lẹ́ẹ̀ ti bá wípé nílé àfáà àti wakọ̀ sọ́mọ. Allah. Èèyàn ní máa bọ̀ kọ́ jẹ́jẹ́ àfáà wa ká sọ pé ọmọ àfáà wa ní ń bọ̀ nù. La ilaha illallah. Ilé ibi wọn bá ti ibi ìran kéwú tí wọ́n bá ti tún ṣe bẹ́ẹ̀ àwọn ajẹ́pàwọn ni wọ́n tún jọ wá. Allah. Èyí bí wọ́n bá ti tún ṣe bẹ́ẹ̀ pé kárọ̀ ọmọ àfẹ́ ni ká má parọ́ ọmọ ká gbàgbé bá a bá ti rí kékeré ilé àfẹ́ mi ni. Ọ̀kanu ẹ̀bá wọn máa ń sọ pé gbogbo ọ̀tọ̀ ọ̀fẹ́ kílé yóò tú èkéwú ládàbíyà. Akramakumullah. Ọba kéwú ládàbíyà mọ́ túláàsì àmọ́ bẹ́ẹ̀ bá lò bí wa ilé yóò tú. Kéṣe rọ̀. Àdàbí ìṣẹ́rí fi jẹ̀mí mọ̀kánì wàbí sàbíkọ̀ lákàtú làzàmánì. Ládàbíyà ni wọ́n ti jẹ àlífà bàbá lọ àlífà kínní débẹ̀ àlífà kejì débẹ̀ àlífà kẹta débẹ̀ àwọn òní fásán àlífà ẹni ọba ti débẹ̀ náà bàbá wa. Gbogbo ẹni ọba ti débẹ̀ náà là ń tẹ̀lé lọ. Níjọ́ tá àlífà àkọ́kọ́ ń bẹ́ ń bẹ̀ àwọn ọ̀gbọ́n jẹ́ fásán àlífà kejì débi táwọn gbẹ́ta àkọ́kọ́ lẹ́sẹ̀ à ń jẹ́ fásán àlífà kẹta débi táwọn gbẹ́ wọn ẹni ọba ti débẹ̀ náà ní gbogbo àwọn bàbá àwọn náà sì jọ gbà fúnra wọn pé olórí wa ni wọ́n sì máa tẹ̀lé. Bàbá àti sọ̀rọ̀ òṣèpè òsì bínú. Wàkàdá. Ó ní tó stọ́dì ń bẹ̀. Àyè tí ò ṣe é bá dùn nǹkan, ó náà láyé àdàbíyà ni. Allah. Àfáà tó wí bẹ́ẹ̀ kò purọ́. La ilaha illallah.
àfà tó ń bẹ̀ kò kúrọ̀. Àdàbí máa ń kọ́bílà àtàlùmí àpọ̀lọ́. Àfà yìí àgbà alájẹ àgbà òfúyẹ ṣé òtájú làdájì rí láyé. Akramakumullah. Alájẹ àgbà òfúyẹ ṣé òtájú làdájì rí. Bálájẹ àgbà bá jòkó lẹ̀ wọ́n wá ní ìhìn Allahu Akbar. Ọlọ́run kí ni mo ṣe fáfá àgbà tó báyìí tí wọ́n fi ṣe mí báyìí. La ilaha illallah. Wọ́n gbà pé gbogbo ń tọ́lọ̀ ń ṣe àwọn àfá àwọn ló ṣàwọn bẹ́ẹ̀. Àdàbí máa ń kọ́bílà àtàlùmí àpọ̀lọ́ fọ́kànlẹ̀ olómi wàdà bikulli ma'ani. Àfá yìí Iyakumullah. lọ́fà tọ́lọ̀ fi gbẹ́sẹ̀ dé Bálájẹ àgbà kí ń já sí pé gbogbo ọmọ tí bàbá wà sí àgbáyé mọ̀. Gbogbo àlùbáríkà tó dára wọn wà sí àgbáyé. Àfà wọn bá tọ̀ wọn lọ Ọlọ́run sọ bàbá ti ní ìrí tọ̀tọ̀. La ilaha illallah. Wọ́n bá yà gbẹ́ wọn bí àyè pé bàbá ló dé eré ìgbẹ́yà. Bí wọ́n bá lọ rìn àjò tí wọ́n bá rí wọn ní bàbá ti ṣàdúrà fún wa. Ìtàwọn náà ṣe fáfá àgbà ni wọ́n ń gbà. Gbogbo àfá tí ń bá ń fi gagbága pẹ̀lú àfá rẹ̀ tàbí wọ́n ń wọra rẹ̀ pa àti tóbi àfá àti tóbi àfá kò kọ̀ wá rántí àfá rẹ̀ mọ́. Bí wọ́n bá ti ń lè àwọ̀ àdàbíyà ò ní ṣàdúrà Bálájẹ àgbà ká mọ́ ṣàdúrà àfá àgbà. Allah. Gbogbo àfá mélòó iye àfá yòówù tó bá fààyè lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti mú yín ṣàdúrà fún mi àdìgẹ́ tó ṣàdúrà àfá mi ajẹ́pà ni wọ́n jọ wá nù. Kulu ma'i ya ma'sharali adabiyyati rahimali ilahu labibana wa kamaliya rahimali ilahu labibana wa kamaliya. Àfá yìí Akramakumullah. ọ̀sán ní amọ́yọ̀ tí ń bọ̀ nísìnyí wípé ilé ike bàbá wà sí àgbáyé ṣe 75 years. Ilé ike Bálájẹ àgbà fẹ́ ṣe 100 years lọ́wọ́ báyìí ọ̀kan ò sì pàkan lá. Bẹ́ẹ̀ bá ti wà lọ́dọ̀ àwọn adájọ́ ọmọ kéwú Bálájẹ àgbà bàbá ti kànrà Bálájẹ àgbà á suspend àwọn àfáà wa ọkà Bálájẹ àgbà. Akramakumullah. Tàbá wà ní owó àti àgbáyé táǹkà àfáà wa bọ́ bá ti kànrà Bálájẹ àgbà á fi wọ́n lẹ̀ bàbá olúwa àti àgbáyé ó ti gbà òun Bálájẹ àgbà bá wí ni Bálájẹ àgbà bá ṣe ni. Allah. Tó bá dàbí à ń bá ń ṣàdúrà fáfá wọn àwa máa ń ṣàdúrà fún ìpele àfáà bíi 5 ìpele àfáà 4. Èmi mọ Pájì Mùsàfá ń kéwú. Ayyakumullah. Ọlọ́run ọmọ gbàdúrà rẹ̀ yóò ajẹ́bùjẹ́ ní Ọlọ́run bá ń kẹ́ ọ sí. Amina. Èmi mọ Pájì Mùsàfá ń kéwú ọmọ kéwú rẹ̀ gbọ́dọ̀ má máa yí rẹ̀. Akramakumullah. Ọmọ tí ọba máa kéwú tí ọba máa yí rẹ̀ ó fẹ́ pàdánù ni. Allah. Nítorí póun náà fà wá náà lẹ̀. Ọmọ kéwú tó bá fẹ́ láti bá kára Ọlọ́run wọlé àfáà mi ṣe Mùsàfá. Ó sì wọlé àfáà àwọn àdúrà àgbà. Wọlé Àlàájí àgbà. Wọlé àfáà àgbà. معشر الأدبية رحم الإله لبيبنا وكماليا رحم الإله لبيبنا وكماليا. Gbogbo ọmọ kéwú tá a bá fi rẹ́lẹ́ ìṣàdúrà fún obìnrin ọlọ́lẹ̀ fọkànbalẹ̀ tó àwọn ọmọ ní ọ̀lá àlùbáríkà ni. Allahu Akbar. Ọmọ kéwú tí wọ́n wá sọ gbá alhamdulillah Ọlọ́run bá kẹ́ àfáà mi ṣe Mas'ud mẹ́lẹ́kẹ́ kó sì wá kẹ́ àkóso sàánú àfáà àwọn aṣẹ́ládọ́ àgbà wọ́n wá kí Àlàjì ẹ̀rí báwa tí máa tò lọ láti wá fi bá dérí àfáà àgbà. La ilaha illallah. Ilé kéwú tí máa fi bá ń tò bẹ́ẹ̀ àlùbáríkà wọn mọ̀ lọ láíláí ni. Allah. Ilé kéwú tí máa ń tò bẹ́ẹ̀ àlùbáríkà wọn ti máa lọ nù. Ẹ̀rí yìí ń tọ́ fa gẹ̀ẹ́sì náà àfáà ni ọ̀sọ̀sọ̀kúsọ bá. Akramakumullah. Àfáà ni ọ̀sọ̀sọ̀kúsọ. Àní kò sí àfáà wa náà làfáà wa gbogbo tá àfáà wa bí àfáà wa ni wọ́n. Allah. Gbogbo ilé kéwú tí wọ́n bá sì ti ṣe bẹ́ẹ̀ tí wọn ilé kéwú wọn ò ní bàjẹ́ tàwọn tó bá kéwú bẹ̀ náà ò ní bàjẹ́ ààyè tí wọn náà ò ní bàjẹ́. Allahu Akbar. Allahu Akbar. Bádà bí a bá gbé méjì mẹ́ta lóde tí wọ́n bá ti rí bóde ti rí wọ́n sì fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu. Allah. Wọn ò ní sọ pé ìwọ tó bá ilé mú ọ sọ èmi náà sọ tó bá mú un sọ ìwọ náà sọ wọ́n sì fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu. Allah. Èmi Aji Buhari Sanusewu àgbà wa pàdé lóde bá àṣẹ ọ̀padà dẹ́yọ̀ kan tọ́lá wò ní ṣe competition láàrin ara ọdẹ àwọn ṣe wáàsí ọdẹ àwọn gbowó ọdẹ àwọn ṣe kíní kan á sì ṣe yóò ti parí. Allah. Ó yàtọ̀ sí pé wọ́n ṣe kó dùn kémi náà ṣe tèmi náà kó dùn. Ìjọba àdọ́tọ́ àdàbí àìṣe bẹ́ẹ̀.
أكرمكم الله. àbá àtọ́sọ wọlé ẹ̀rọ ọlọ́run tó sọ̀rọ̀ náà ọ̀rọ̀ wọlé ọlọ́run lọ́sọ ọkàn jọ bí ọkàn wúwo létí ni o. يا أيها التاج اللبيب الألمعي يا شيخنا أصل الأصول صافيا. gbogbo ẹ̀yin ọmọ mi tẹ̀sẹ̀ wọlé màlẹ́ ní gbogbo ilẹ̀ lálùbáríkà. يا من الذي كرم